wọ̀rú o wọ̀rú oko wọ̀rú o wọ̀rú odò wọ̀rú paka fẹ́yẹ jẹ mo délé mo rò fún bàbá náà wọ̀rú jọjọ lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ lábẹ́ òrombó ó ti ṣe dábí ata idẹ wẹ́wẹ́ ní tọ̀sùn òjé gidigba nítorìṣà ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ní tògún ẹ bá ní ṣìpẹ̀ fún baálẹ̀ kán fún wa lódòdó ká fi pa kájà gbogbo wa lògún jọ bí pààyà olóko dé. ẹ mọ̀ pé àkókò yìí ò gbogbo èèyàn lára wa ẹ kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín bẹ̀rùn Káyọ̀dé ọmọ Àjàó yín rèé ẹ káàbọ̀ bàgẹ̀ sí orí ètò tá a pè ní àgbà wá búra bẹ́wì òṣòrí níbi tá a ti máa mú wá fún yín lọ́kọ̀ọ̀kan ọjọ́ kan. ìbéèrè kan ni mo béèrè lọ́wọ́ àwọn èèyàn mi lójú òpó àgbà wá búra tí mo béèrè pé nínú orin ọ̀kan lára àwọn orin inú òṣùpá tá a kọ rí ńgbà tá a wà ní kéékèèké ta tiẹ̀ ló lè rán mi létí wọn ò bá rántí ọ̀dà àtúnṣe rẹ̀ ni mo ní wọn ó ṣe o kí n rán wa létí ni o bẹ́yìn náà bá mọ̀ ọ́ ẹ jájọ pàdé lábala àríwísí àbó míì tẹ́yìn náà bá mọ̀ kájọ pàdé lábala àríwísí kẹ́ ẹ máa fàríwísí yín sọwọ́ orin ọ̀hún lọ báyìí pé wọ̀rú o wọ̀rú oko wọ̀rú o wọ̀rú odò wọ̀rú paka fẹ́yẹ jẹ mo délé mo rò fún bàbá náà wọ̀rú jọjọ lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ lábẹ́ òrombó ó ti ṣe dábẹ́ ata idẹ wẹ́wẹ́ ní tọ̀sùn òjé gidigba nítorìṣà ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ní tògún ẹ bá mi ṣìpẹ̀ fún baálẹ̀ kó fún wa lódòdó ká fi pa kájà gbogbo wa lògún jọ bí pààyà olóko dé pààyà ṣe rí nígbà náà lọ́hùn nígbà tá a máa ń kọrú orin yìí ń làwọn àkókò kan tó jẹ́ pé bí a bá ti ń ṣe àwọn onírúurú eré nínú òṣùpá lálẹ́ ẹjọ́un ẹ̀ẹ̀mẹ̀mọ̀ ẹ̀yìn tí ó bá jẹ́ pé dèédé ọjọ́ orí kan náà lájọjẹ́ àjọṣèwé nílẹ̀ máa rántí àwọn tí mò ń sọ yìí ẹ máa rántí àwọn onírúurú eré tá a ti ṣe rí ńgbà tá a wà ní kéékèèké tá a kéré gan dáadáa bẹ́yìn bá rántí já pàdé lábala àríwísí ẹ máa tá a kóra wa jọ báyìí àwọn ọmọ kéékèèké àkóra wájọ àwa máa ṣe wọ́n fẹ́ dàbí búrúbúrú kankáyé táwọn ọmọ òde òní ń ṣe bàbá ti ṣe wọ̀rú o wọ̀rú oko wọ̀rú o wọ̀rú odò wọ̀rú paka fẹ́yẹ jẹ mo délé mo rò fún bàbá náà wọ̀rú jọjọ lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ lábẹ́ òrombó ó ti ṣe dábẹ́ ata idẹ wẹ́wẹ́ ní tọ̀sùn òjé gidigba nítorìṣà ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ní tògún ẹ bá ní ṣìpẹ̀ fún baálẹ̀ kán fún wa lódòdó ká fi pa kájà gbogbo wa lògún jọ bí pààyà olóko dé gbogbo wọ́n bá fọ́n àbá sá lọ oníkálukú ọ̀bá sá lọ bọ́ bá ti gbọ́ pààyà olóko dé pààyà sẹ́yìn náà ṣerú rẹ̀ rí èyí tẹ́yìn náà bá rántí nínú àwọn orin àbáwọn eré tá a ṣe ń gbà tá a wà ń kéékèèké bá ń fi sábàlá àríwísí ẹ̀já ránra wa létí ọ̀dà kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè Káyọ̀dé ọmọ Àjàó ló kọ mi ẹ já rí i dájú pé a lọ rèé tẹ̀lé ojú òpó YouTube mi èyí tá a pè ní àgbà wá búra bó bá sì jẹ́ pé ojú òpó Àròyé TV náà lẹ́ bá wà omi ẹ̀kọ́ náà ni àmọ́ Yorùbá pọ́nbélé èdè Yorùbá pọ́nbélé orí àgbà wá búra láti máa sọ o ní orí ìkànnì orí àgbà wá búra láti mọ̀ bẹ́ẹ̀ bá tí ìmọ̀ ẹ lọ rèé mọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì tẹ̀lé bóyá lójú òpó TikTok ń bí ẹ rí àgbà wá búra pọ́nbélé bẹ́ẹ̀ bá sì dójú òpó YouTube náà ẹ rí àgbà wá búra pọ́nbélé ẹ lọ rèé tẹ̀lé bẹ́ẹ̀ bá tí ì tẹ̀lé kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè kárí aláyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa o títí ìgbà míì tèmi àti yín ó tún mọ́ kàn síra wa mo kí yín o mo ní ẹ̀ ńlẹ́ ń bẹ̀rùn ẹ kú kalẹ̀. ìbà ẹ̀yin àgbà tẹ́ ẹ dàgbà nínú àgbà tẹ́ ẹ tàgbà dà ọ̀rọ̀ ẹ̀yin àgbà lẹ́ni bá fẹ́ dàgbà kábọ̀ ọ̀wọ̀ fàgbà tó rẹ́ni lásán bí àgbà kò lè lákìsà bí àgbà àmọ́ èmi ò ní gbà fàgbàlagbà òní láńgbàláńgbà tó fẹ́ gbà mí láyà níta gbangba àgbà wá búra wò bẹ́ẹ̀ ò ṣe é rí. There are lots of people out there suffering from terrible diseases like ulcer, stroke, kidney problem, liver problem, and many more.
Don't be one of them. Don't die in silence. My brother, help me now. I beg, help me. Aha! With ginger herbal extract, get rid of infection, cancer, myoma, asthma, arthritis, rheumatism, diabetes, UTI, and many more. Liver problem, kidney problem, back pain, pie, hepatitis, prostate, and lots more. Also have Hero antiseptic herbal soap for skin infection, ringworm, acne, eczema, sunburn, blackhead, and skin bleach. Ginger herbal extract is not some chemical cooked in the lab. It is 100% natural and with no side effects. Distributors, agents, and vendors are needed nationwide with lots of benefits. Ow! Order yours or register now.